Allahu akbar. Wilaya Sheikh Ibrahim ó jogún ẹ̀ ó wá ṣiṣẹ́ kún. Allahu akbar. Àtàyè ṣe. Sheikh Ibrahim jogún kíni wilaya ó sì ṣiṣẹ́ kún. Allahu akbar. Kò sẹ́ni tí ó ṣe inkaru fadli Sheikh Ibrahim Niyas ó ti àfẹni tí ó bá ṣe inkaru fadli Rasul. Allahu alaihi wasallam. Kí ni sábàbí tí mo fi wí bẹ́ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ tó bá yìí ṣe inkaru fadli Sheikh Ibrahim ó ti bá wọn qad ankarta fadla Rasul Sallallahu alaihi wasallam. ó ti ṣe inkaru ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé mo fẹ́ kí àwọn ń tasawufu láti rí àfà yìí àbá Abdul Qudus àbí àti gbogbo àwọn Sufi tó bá kù tá ń kíbò sí tá ń ṣe ìdí'a'u tasawuf ó ti bá wọn alladhina yadda'una at-tasawuf àwọn tí wọ́n ń ṣe ìdí'a'u rẹ̀ pé ó ń Sufi làwà ó ń Sufi làwà ó ń Sufi làwà àbá Abdul Qudus ń sọ fún ọ lónìí àtàwọn tó bá kù tí wọ́n jẹ́ ń tasawufu ẹ lọ lè wá mímọ̀ gidi tààrà ọjọ́ ètí lọ òdodo ó ń tasawufu tí ó bá ní mímọ̀ kìí ṣe mutasawufu ọgbọ́ àgbọ́yé bàbá ó ń sọ́ọ̀fù ní yíwọ̀n kìí ṣe ń tasawufu onítasawufu gbọdọ̀ ní mímọ̀ pàápàá jùlọ tó bá wà lójú ọ̀nà Sheikh Ibrahim Niyas wọ́n tó fẹ́ wojú ọ̀nà Sheikh Ibrahim Niyas ó fẹ́ jẹ́ mùrídì Sheikh Ibrahim Niyas ó fẹ́ gbé ráyà rẹ̀ ó fẹ́ máa gbé ga ó fẹ́ máa polongo rẹ̀ àfi kọ́ ọ lọ lè wá mímọ̀ because àwọn kan takò àwọn tó jẹ́ bí àwọn Salafi bí àwọn Sunna àbí nǹkankan wọ́n fẹ́ takò Sheikh Ibrahim ọtí wọ́n fẹ́ yọnu tíra Sheikh Ibrahim tí wọ́n pa wọ́n fi takò wọ́n fẹ́ takò ẹ̀yin tẹ́ ẹjọ́ wọn lẹ́yìn Sheikh Ibrahim kí wọ́n fẹ́ takò Sheikh yìí máa yín la bọ́ọ̀ bá ní mímọ́ wọ́n gbé nǹkan mi lé ọ lọ́wọ́ ọ wàá fẹ́ padà yí pé tọ́ àwọn apá àti sínà ayakumullah tí mo fi ní ẹ lè kéwù mutasawwifu mo ti tú yín fún ọ mo ti sọ yín mutasawwifu lẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe tasawwifu lọ́wọ́ ń bá ṣe lọ o ti bá wọn Sufiyu lẹni tó ti gba sàtífíkẹ́ẹ̀tì ó ti ní sàtì ó ti kú òní sẹ́rí mùrídì mutasawwifu Sheikhu òun ni Sufiyu bá a sì lè gbé tẹ́ fi màánà farku méjèèjì ni ẹni tí ó bá wá jẹ́ mutasawwif tó fẹ́ máa ti tasawwufu ó gbọ́dọ̀ lè wá mímọ́ o torí bọ́ bá wá mímọ́ wọ́n kọ̀ndẹ́mù Sheikhu rẹ̀ ó sì ní ìdí tó fi defend tí Ibrahim sì ti kú ṣéwù náà sì sọ fún wa ṣéwù náà sì sọ man tasawwa wa lam yatafaqaha wa man tafaqaha wa lam yatazawwa faqad tafasaka bí nǹkan wa man jama'a baynahuma faqad tahaqqaqa Sheikh Ibrahim faridu asrihi wa wahidu dahrihi wa alimun mutafanninu alimun mutafanninu sufiyun jalilun failasufi ó tiẹ̀ wa huwa waliyun min awliyahihi alkamil ọgbọ́ waliyun kamil wòlíì tó pé ní Sheikh Ibrahim Niyas tó yanjú tí sì yanjú nǹkan ó tiẹ̀ bá wọn hayyan wa maitan ń bẹ láyé ó tiẹ̀ Sheikh Ibrahim ń bẹ láyé ń bẹ ó tún kú ń tún bẹ masha Allah di Allah ta'ala gbọ́kọ́ sí Sheikh Ibrahim tún kú ń tún ṣe kí ni ń sì tún bẹ ń tún sẹ̀mí alhamdulillah ọ̀rọ̀ Sheikh Ibrahim pọ̀ àmọ́ ìmọ̀ tí mo fẹ́ kọ́ ọmọ nìyẹn níwọ̀n tó jẹ́ alùtọ̀ríkà tó sì ń bẹ pẹ̀lú ṣé ń bẹ ń tọ̀ríkà Sheikh Ibrahim Niyas tí mo fẹ́ ká mọ̀ ni wípé Sheikh Ibrahim bó ṣe jẹ́ ń Sufi tó Abba Abdul Qudus bó ṣe jẹ́ ń tasawufu tó Sheikh Ibrahim ń gbé mímọ̀ lékè tasawufu. Masha Allah. kí mọ̀ pé wọ́n gbé mímọ̀ lékè tasawufu. bẹ́ẹ̀ ni Allahu Akbar. àwa la mọ̀ pé ń tasawufu Sheikh Ibrahim Allahu Akbar. ó tiẹ̀ àwa la mọ̀ pé ń tasawufu Sheikh Ibrahim ńgbà tó já sí wípé a ṣe ìtìlá ala muwallafatihi
law ittala'na ala jami'i muwallafatihi lawajadna'u bahran la sa'ila lahu fil ulum. Allahu akbar. Bàbá tójú bọ̀ àwọn tírà Sheikh Ibrahim ni. A pè é pé búdò ńlá tí ò lópin ni wọ́n. Àgbákò ni Sheikh Ibrahim. Níbi mímọ́. Níbi mímọ́. Nígbà mo rìn tí mo wá àwọn tírà Sheikh Ibrahim. Mo ní ẹnìkan mo fọkọ bó láṣìírí Tìjàníyà ni afa ńláńlá ni ẹni dákọ ẹ èmi máa lọ lè katira Sheikh Ibrahim mẹ láwọn àwọn ọmọ alabatu Sheikh ìmọ̀ lè kà ńgbà ẹgbẹ́ mo ti mọ̀ wípé bàbá yìí àti kọ̀wáìdù náhàwù àti sọ́rfù gbogbo ẹ̀ ń gbá lérí Sheikh Ibrahim ni lóga kátówánimọ̀ sẹ̀ríà àbí ká kọ orin. Sheikh Ibrahim kọ orin fún madihu anabi tó fi yin anabi ní Sheikh Ibrahim ó ti bá orin àwọn orin tí Sheikh Ibrahim kọ tó fi yin anabi 6,000 ni 6,000 orin kó jẹ́ madihu àwọn àbúyá kí la ń pè sítátù àlàáfi bẹ́yìtàn àbí sítátù àlàáfi náà kọ sítátù àlàáfi bẹ́yìtàn 6,000 ẹgbẹ̀rún mẹ́fà lóni tí Sheikh Ibrahim kọ́ tó fi yàn ní Muhammad sallallahu alaihi wasallam ó wá sí àwọn tírà bẹ́ẹ̀ léyìí tọ́pọ̀ inú àwọn tírà tí Sheikh Ibrahim ṣe ó ti yé bá wọn tẹ́ fi mà wípé ẹni yìí Sheikh Ibrahim ṣe tírà kan tí wọ́n ń pè ní Taysirul Wuzul àwọn tó bá jẹ́ Tijani àwùgbọ wọ́n mọ̀ Taysir ló bá bí àwọn sheikh rẹ̀ Taysirul Wusul ila Adratir Rasul ẹni tó bá fẹ́ wọ hadira nabi ọ̀nà tí ó gbà ní ọ̀nà tó simple ẹ̀wọ̀n nǹkan Taysirul Wusul ọ̀nà tó simple láti lọ láti dé hadira nabi ọ̀nà ń rè ó wá sọ didi tírà lórí ẹ̀ báwo ló ti wọ hadira nabi sallallahu alaihi wasallam bó ló ti ra nabi wọ bó ni wà tà nabi ó ṣe pali bó la nabi ó ṣe fọ́nsàtì bó ni ó ṣe gbà wọlé bó ni ó ṣe welcome rẹ̀ Sheikh Ibrahim kọ tírà lórí ẹ̀ Allahu alaihi wasallam ọgbọ́ àgbọ́yé Sheikh Ibrahim kọ tírà kan alhamurul halal tẹ́mà pé ọtí mímu èèwọ̀ ni àbí Sheikh Ibrahim wá ní ọtí náà sì ń pè ní alhamuru haramu sí ni Sheikh Ibrahim wá ní ọtí kan bẹ tó jẹ́ ọtí halali mo rò pé ìwọ̀n lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń jọ ń tà sọ́wọ́ fún sì gbọ́ tóun fi mutí ó nílà káyì. bàbá ká má wí bẹ́ẹ̀ tàbí òun mọ̀ fẹ́ mutí tiẹ̀ tẹ́lẹ̀. àbọ̀ fẹ́ mutí rẹ tẹ́lẹ̀ ó wá fẹ́ gbé Sheikh Ibrahim sí ó wá fẹ́ fi ṣe hújà ìpè ebi Sheikh Ibrahim náà ṣe alhamuru de halal níjà pé Sheikh Ibrahim halala wèrè ni ọ́. hamuru èyí ń kọ́ tí Sheikh Ibrahim ní pé alhamuru le halal ọtí tà mú máa pààyàn ni ọtí máa pààyàn ló fi jẹ́ èèwọ̀ ló fi jẹ́ haram àmọ́ alhamurul halal èyí tó jẹ́ halali inú tí pààyàn kìí sọ tí ní wí halali inú pé kullu muskirin ni haram wọ́n ní gbogbo tí ń bá hún yẹn ríra wọ́n ní haram ní Sheikh Ibrahim níhùn laysa kullu muskirin haram ó ti bá wọn adha uwal musikiru li'annahu khamru eléyìí táwọn fẹ́ wí èyí tóun fẹ́ tírà tóun ṣe lọ́wọ́ yìí hamuru ni wà huwa musikiru torí wípé ìfẹ́ ànábì ó ti wọnú ara Sheikh Ibrahim Niyas ìwọ̀n mú Sheikh Ibrahim ríra bí ẹni tí ó ta nǹkan sára wọ́n bá kọ̀ wá ta nǹkan kan sára hubbu ànábì ló ta sára sallallahu alaihi wasallam ọwọ́ amúká nígbà Sheikh Ibrahim gbádùn ara ẹ̀ máa wọ́n pé àjẹ́gẹ́ jẹ́ pé nǹkan míì ti ń ṣe mí èmi Ibrahim Niyas ìfẹ́ ànábì sí ni ìfẹ́ ànábì ti wá pọ̀ lẹ́mìí rẹ̀ tí kí ń hun ní rírà wá mú kálámù Sheikh Ibrahim wá ṣe tíra ọwọ́ aṣọ ní alhamurul halal fi madhi sayyidir rijal ọgbọ́ alhamurul halal fi madhi sayyidir rijal sallallahu alaihi wasallam ó ti yé báwọn ntí ìfẹ́ tí pani ìfẹ́ tí hun yàn ríra tí òjé yàn gbádùn táyọ̀ máa wá pé ṣé kò sì yẹ pé ń ta nǹkan ara báyìí ó ti yé báwọn ntọ́ wa mú fẹ́ ọ̀hún tó fi hun ríra ni pé ìfẹ́ ọ̀hún fi madhi sayyidir rijal ẹni ọjọ́ ganu gbogbo èèyàn òun lòun nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ ó ṣe tíra rẹ̀ ṣé ọ̀ ń tẹ̀lé mi. àgbọ́yé bàbá.